nígbà tí ṣègilọlá fi délé gbẹngà ojú ọjọ wulẹ tí ń kó ara sáṣọ ń ṣe ní mí gegúgegú bí ẹni lọ sóko gẹdú ojú rẹ léròrò pẹlú omijé ẹni tí ń pa mọra irú ọṣẹ tó wulẹ fi wẹ lọjọ náà tojú sù ìyà ò tó yà ọdẹ àfàdápakún ikún sá lọ àdá sọnù ọlọdẹ ló tún wálé lọwọ fìfò yìí mẹbí bó bá jẹgbin ọdọ olóyè ọràn pẹlú rìnkèrindò òpópónà sópópónà nìkan ní rán ni ìdárò ò bá tún mọ lórí kan ta ló wá tún lógun à ń fúnni nígbà tí gbẹrọ ọbánisọrọ lọwọ ẹni. ariwo ojú mi ní ṣègilọlá pa títì nígbà tí yóò fi lajú àwọn ọmọ gànfẹ náà ti na pápá bora ìgbé à ń fẹwé oko báyìí là ń gbé pé lò nǹkan ọbẹ ẹ̀rọ ọ̀bánisọ̀rọ̀ tí ń kẹ́lò nítorí kò sówó láti rò mìíràn làwọn alọ́kólóhun kígbe èyí tún gbé ayé olè gan òwúlẹ̀ wọlé ìbáwáṣepá yóò lè sunwọ̀n tó àwa fáwọn ohun jàǹkànjàǹkàn sílẹ̀ a máa gbérí ògì olóyè kànràn tó lógúnlọ́gọ̀ dúkìá tóun dẹ̀rọ ọ̀bánisọ̀rọ̀ rẹ́kẹrẹkẹ kò ṣàgbákò orú èyí kí wàá ní ti ṣègilọlá tó tún korú táwọn ẹhànnà burúkú yìí ti fa abẹ sékéléré nífun jáde nítorí ìsùnmọ̀mí kéékèèké tí wọ́n ó jà gbogbo bí kò bá ti lè wù kó jẹ́ bígi bá réluki tòkè rẹ̀ là ń kọ́ yọ àyà mi ti kó sókè láti tìjọ sọ̀rọ̀ gbẹ̀yìn mo pago rẹ láìmọye ìgbà àmọ́ kò lọ rárá kí ló dé kí ló ṣẹlẹ̀ wò ó gbẹ̀ngà bá a ṣe ń bi ni nìyẹn o ọ̀rọ̀ pọ̀ nù ìwé kọ́bọ̀ ní kété tí mo kúrò lọ́dọ̀ olóyè ni mo pè ẹ́ lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yẹn ká tó ṣẹ́jú ká tó là ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ọ̀hún ti dàwátì gbẹ̀ngà ló pariwo báyìí tó sì fòdìdé gìjà lórí ibùsùn rẹ̀ wò ó ọkọ mi ká ṣáà máa dúpẹ́ pẹ̀rọ ìbánisọ̀rọ̀ ni wọ́n tiẹ̀ gbà wọn ò gbẹ̀mí ọlọ́run ló má mọ̀kan tó fi ṣe òdodo ọ̀rọ̀ o sì tún ríyùn sọ ọ̀rọ̀ ló sọ ọba alápàdúpẹ́ lorúwà kó o sì wá máa wò ó èmi gan ti pèsè ìròyìn ayọ̀ sílẹ̀ fún ọ àmọ́ yóò dára tí wọ́n bá kọ́kọ́ fún mi níròyìn ayọ̀ látọ̀dọ̀ olóyè tó lọ kémi náà tó wá kí ọ lẹ́yìn. gbẹ̀ngà bá gbọ́lọ̀kulọ̀ tí fi ń lòun àdá nìkan ni kò ní lè yọ sí i àgbẹ́kẹ̀lé ènìyàn asán ni òní gangan ló ṣe yé mi pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tá à ń wò tá à ń nífẹ̀ẹ́ lórí ẹ̀rọ ayélujára ọ̀gá lásán ni wọ́n ń ṣe pàápàá jùlọ olóyè kànràn yìí àwọn ohun tí kò gbọdọ̀ máa fi lọ́mọ rẹ̀ lóbìnrin ni bàbá yẹn fi ń lọ̀ mí ìwọ náà wò kírú bàbá yẹn máa wí fún mi pé àìmáa rìn yìí ní òhò ni kò tíì jẹ́ kí n rọ́wọ́ mú nídìí iṣẹ́ orin mo fárígá kúrò lọ́dọ̀ rẹ̀ ni nígbà tọ́rọ̀ rẹ̀ kò tà létí mi mọ́ Èdùmàrè ló mọyì ọmọ ọlọ́mọ tí wọ́n ti bà lórí jẹ́ báyẹn Gbẹ̀ngà túnbọ̀ súnkì lórí ibùsùn òógùn wulẹ̀ ti bò ó bìbà bó tiẹ̀ jẹ́ pé gbogbo fèrèsé ló wà ní ṣíṣí omi kanlẹ̀ fún ìṣẹ́jú kan gooro ìrẹ̀wẹ̀sì sì yọ yàrá sẹ́yìnjú rẹ̀ ṣègilọlá nígbà tó lóyè kànràn wá sọ gbogbo ọ̀rọ̀ yẹn ṣóòṣà sọ̀rọ̀ àbùkù sí wọn bí mo bá sọ̀rọ̀ àbùkù sí ń kọ́ èmi bú o mo sì wọ́ ọ nílẹ̀ tuurutu àìtó yín káwà ń fọwọ́ bò lọ́hùn ó sì pín bì kan tó bá jẹ́ pé o wà níbẹ̀ gan ni díẹ̀ ni ó kù kó o na bàbá yẹn ńṣe ní fẹ́ lu tẹ́ńbẹ́lú èmi àti wọ́ pẹ̀lú wò ó ṣègilọlá wò ó ara tèmi kò kọ àbùkù ara mi ò ka àbùkù inú ẹ̀gbin lọlá ń gbé o ti gbàgbé ni àti wípé àwa la nílò ìrànlọ́wọ́ bàbá yẹn ó dá mi lójú wípé bó bá fohùn tútù bá wọn sọ̀rọ̀ ni èso rere á jáde ṣọṣáàrí bí èèlò gbà lọ́wọ́ wọn ọ̀rọ̀ ríhùn wo ló ń sọ Gbẹ̀ngà kí ló dé tó ń sọ̀rọ̀ bí apọ̀dà báyìí kí n máa fèdè tútù ohun ẹ̀lẹ̀ bá bá ní sọ̀rọ̀ béèyàn ò bá lówó lọ́wọ́ ó máa ń lóògùn ni béèyàn ò bá sì lówó tí ò lóògùn a sì lẹ́nu má bí mi inú lálẹ́ yìí o ṣẹ́yìn bàbá yẹn ló yẹ kó o wà ní àbẹ́mi ṣé wàá sọ̀rọ̀ yẹn ayọ̀ tó o pé o ní fún mi àbí kí n máa gbalé mi lọ tààrà kò dìgbà tẹ́nìyàn bá tún bi ṣègilọlá kó tó mọ̀ wípé inú ń bí gidigidi gbogbo ohun ló nífẹ̀ẹ́ nípa ọkọ àfẹ́sọ́nà rẹ̀ yàtọ̀ sáwọn àgbékalẹ̀ èrò rẹ̀ tí kì í bá togúnlọ́gọ̀ aráyé mu lọ́pọ̀ ìgbà wọ́n ti máa ń wí pé bó ṣí àtìṣẹ́ bá pọ̀ lápọ̀jù a máa dọpọlọ ẹni rú ṣùgbọ́n ṣègilọlá kì í gbàgbọ́ nígbà mìíràn tí Gbẹ̀ngà bá ń fọrú àwọn èsì báyìí sọ̀rọ̀ a máa wulẹ̀ jẹ́ kó kọ̀rọ̀ náà sódodo
ṣá wa gbọ́dọ̀ polólùfẹ́ ẹni láṣìírí bí kódà mọ́ bínú èmi ọmọ pọ́rọ̀ náà yóò gbòdì lára rẹ ni kò wá tó báwọn náà kò tó jà kó sì lè dára náà mọ̀ ń bá ka aya mi o òdodo ló wú ná lọ́hùn ò pé nǹkan dé èsì rẹ lọ́dọ̀ olóyè ti fi yé mi wípé ohun tẹ́mi ń kàkún ròyìn ayọ̀ tí n bá fi tó ọ létí ti di òfútù fẹ́ tẹ̀ àásà tí ò ní kán dépòdépò yọ̀ Gbénga ṣó o tún bẹ̀rẹ̀ kí ló kan àbọ̀ mi lọ́dọ̀ olóyè pẹ̀lú ròyìn tó fẹ́ fún mi kí nípàdé wèrè òun asínwín farabalẹ̀ mo ṣẹ̀fẹ̀ mẹ́rẹ̀ pọ̀ lápò pé ṣé dúdú ni àbí pupa èsì ti jáde lọ́dọ̀ ẹgbẹ́ alóhun lóyún àgbáyé nígbà tẹ́sí ó sì jáde èmi àtìwọ́ wà nú ènìyàn 40 tó yege olúwa ṣeun irú àwọn òròyìn tá à ń gbàdúrà fún nìyẹn kí wá ní òótọ́ pẹ́ nú eléyìí àwàdà rẹ a máa lè Gbénga túra kájàre àwa tó yá gbàlùkà mọ́ ọjọ́ kọ́rọ̀ rẹ má wàá dàbí ẹni tó gbọ́ wùrù òjòdomi inú agbánù nǹkan kì í ṣẹ̀ṣẹ̀ ràgó láfikún èsì tí wọ́n gbé jáde àwọn 40 tí wọ́n mú ní láti gbé fọ́nrán iṣẹ́ wa jáde kóṣù tí ń bọ̀ yìí tó fẹnu gúnlẹ̀ nígbà náà ni wọ́n tó méèyàn 10 péré tí yóò gúnyẹ̀ gẹ́gẹ́ bí aṣojú àti ojúlówó akọrin ẹgbẹ́ wọn wá sọ fún mi níbo la ti fẹ́ rówó fọ́nrán ẹyọ kan ká má ti ìsọ méjì kóṣù tó ń bọ̀ tó fẹnu gúnlẹ̀ bìrí lẹ́rìn tó gbẹnu Ṣẹ̀gilọlá yí padà sí rúdurùdu ènìyàn tó wípé wọn ló ṣe ohun gbogbo tán kò kúkú parọ́ ẹ̀bùn kò wulẹ̀ tó nǹkan láyé yìí bí kò sówó láti tì í nídìí bẹ́ẹ̀ Ọlọ́run tó dára bí eréwé náà ló dára bí aláṣọ o kí wá lọ̀bọ fi orí tí náà kí ò fi ṣe tiẹ̀. Gbénga làákàyè ń bẹnú ọ̀rọ̀ rẹ lóòótọ́ kò sí bá a ṣe fẹ́ rí fọ́nrán ṣe láì lówó tó tówó lọ́wọ́ a kò sì wulẹ̀ lọ́nà kan pàtó tó lè powó fún wa láàrin gbèǹdéke ọ̀hún èmi ò bá wípé ká má fi wàdùwàdù jádà lọ bẹ́ẹ̀ yóò jẹ òmíràn á jẹ lọ́rọ̀ ayé ọ̀nà kan ò sí wọ́jà àbí Ṣẹ̀gilọlá ọ̀rọ̀ rírùn pọ̀ lẹ́nu ẹ̀ ò Gbénga kí là ń wí kí ló ń sọ a ní wọ́n fi ipá bóbìnrin lò pọ̀ ẹ̀ ń pẹ́ sọ̀sọ̀ ní àbálẹ́ só lákòókò ọjọ́ kan tí nǹkan ọmọkùnrin ń lé ní èmi ò lè torí pé ń jẹ wàrà kí n pe màálùú ń bọ̀ dá èmi ṣetán àti fi fọ́nrán ṣíṣe tèmi sílẹ̀ kí n wá gbogbo ọ̀nà láti bẹ rówó fún tiẹ̀ bó o bá gbé fọ́nrán náà jáde táyé bá tẹ́wọ́ gbà oríire mi náà ni màá gbáwọn ìgbésẹ̀ kan ní kíá tó sì dá mi lójú pé dídùn lọ́sùn ó sùn lórí ọ̀rọ̀ olóyè kọ̀rọ̀ yẹn mọ́kàn kúrò ń bẹ̀ ẹ̀rín kèékèé tó gbẹnu Gbénga tó àfúrásì bó bá ṣèta gbangba ló ti rírun ẹ̀rí bẹ́ẹ̀ ni díẹ̀ ni yóò kù kí wọ́n tó sọ àwọn sí i lọ́rùn àbí ta ń lẹ̀rín àrítàkìtì ṣubú lùgànà aya mi iṣẹ́ adẹ́rùnpẹ̀sọ́nù ló yọ ọmọ ṣe o ìwà awówó jáde láàrin ìgbàwo sígbàwo wò ó má jà máa fúnra wa ń retí asán mo wulẹ̀ gbálàyé wípé wàá fi fọ́nrán ṣíṣe tiẹ̀ sílẹ̀ fẹ́mi oríire tèmi oríire tiẹ̀ ní lóòótọ́ borí kan bá sunwọ̀n á máa ran gba àmọ́dún mélòó gan-an ló fẹ́ fi rí owó fọ́nrán tèmi nìkan jọ ẹ bá fogún ọdún pilẹ̀ wèrè ọjọ́ wo ló tẹ́ fẹ́ máa bú ní jẹ́ èmi kò mọ̀ dí táwọn ọmọ ènìyàn á rójú ọ̀nà nílẹ̀ táwọn máa gba aláàlá Ọlọ́run kì í dédé ṣe nǹkan láì nídìí Ọlọ́run fẹ́ folóyè kọ̀ràn ṣe gàrí tíra wa ló fi jẹ́ kó o ṣalápàbàdé rẹ̀ má wàá jẹ́ ká gidi inú rẹ̀ fàfà sẹ́yìn fèmí àtiwọ́wò Gbénga kí ló ń sọ tí ó dùn yìí àwọn ọ̀rọ̀ tó yẹ kí n máa sọ kó máa bá mi wí ló ń sọ yìí ṣó ò gbọ́ lọ̀kulọ̀ tí mo ní bàbá yẹn fi ń ṣé kò ní jọ wípé mo lọ gbẹ́ràn bọ̀ kòkò lẹ́nu ni ohun gbogbo ni mi ò ní o bíi ti fáàrí kọ́ èmi kò sì lè gbà kẹ́nìkan faṣọ yìí mi gbolẹ̀ túrútú fáàrí aṣọ iyì wo gan ní ń bẹ lára tálákà iyì wo gan la kùsẹ̀ wá ní lára ìyẹn ni pé bí wọ́n bá ń sọ̀rọ̀ ẹran tó níwo ìgbín irú àwa yìí náà ó máa yọ orí síta nìyẹn o jẹ́ ká sòtítọ́ fúnra wa Ṣẹ̀gilọlá àti wípé èmi kò rí lọ̀kulọ̀ kan tí bàbá yẹn fi lù ẹ́ o ìṣe ló gbọ́n lámọ̀ràn èmi ò sì gbọ́n nù ìwé ìtàn nípa mọ̀ràn máa ń dìjà kò sóhun tó burú nù kó wí fún ọ pé kó máa múra bákan ṣé ìwọ kò mọ̀ wípé àwọn bàbá yẹn kì í sọ̀rọ̀ lásán ìrírí òun ọgbọ́n ní ṣàtọ́kùn ọ̀rọ̀ wọn má jẹ́ ká wá tì torí agídí tálákà òun ìgbéraga sọ́n pàdánù orí ńláńlá o mo rò wípé olọ́rọ̀ gidi tó o fẹ́ sọ ni ó ti wáyé mi pé bí ìwọ gan bá láǹfààní àti dépò olóyè kọ̀ràn ìwọ gan yóò ṣe jù báyìí lọ ojú gbà mí tì fún ẹ Gbénga ó dàárọ̀ Gbénga ó dàárọ̀.
Èdùmàrè ló pé lẹ́kùn yàrá Gbénga ò ní já sí wẹ́wẹ́ pẹ̀lú ṣọwọ́ tí Ṣẹ̀gilọlá fi pa á dé. Ọ̀rọ̀ Gbénga wulẹ̀ dàbí ẹni tá a pé kó wá wo fìlà gọ̀bì tó pé èé ṣe tí fìlà yìí rí gọ́bigọ̀bi. Ṣẹ̀gilọlá pinnu lódùn ọkàn rẹ̀ láti wá gbogbo ọ̀nà àti rí owó jọ fún Gbénga. Ó gbàgbọ́ wípé bóun bá réyìí ṣe òye yóò làwọn Gbénga pé kò dìgbà ténìyàn bá tọwọ́ bọ̀bọ̀kúbọ̀ kó tó débùsọ̀ ògo. Ohun gbogbo lọ̀bùn ò ní bíi tòórùn kàn. Kódà bójówó èlé ni yóò yá ni Ṣẹ̀gilọlá ṣetán àti yá. Àlàáfíà fún yín arábìnrin. Ṣé alàgbà tìkọ́ra ní Ṣẹ̀gilọlá wulẹ̀ fi fèsì sárákùnrin tó wọ aṣọ funfun kúrákúrà kan tó sì dúró níwájú rẹ̀. Òjíṣẹ́ Ọlọ́run lèmi tẹ́ ń wò yìí. Ìpè Ọlọ́run alààyè ni mo sì ń bá ṣiṣẹ́. Arábìnrin, ẹ lè máa wò mí pé mo rí rọrùn ọ̀hún. Àmọ́ ẹ gbọ́, èmi ni kẹ́ ẹ tá dànù. Ẹ má ṣe tọrọ ẹnu mi dànù. Mò ń gbọ́ yín alàgbà. Ẹ ṣé rí ní kété tẹ́ gbẹ̀gbẹ́ mi kọjá ní ẹ̀kan yẹn ni Ọlọ́run alààyè ń fi ìṣípayá ńlá kan hàn mí nípa yín. Jésù mi ò. Nínú ìṣípayá yìí Olúwa fi hàn mí pé òun ti ṣèrò ètò orí ńláńlá ògo ńláńlá kan fẹ́yìn àtọkọ àfẹ́sọ́nà yín. Jésù mi ò. Èmi àtọkọ àfẹ́sọ́nà mi. Bẹ́ẹ̀ni Jésù mi ò. Oore tí mò ń wí yìí a lè fi wé ìgbà tí a bá ń fi ife bu omi nínú alágbálúgbò òkun. Ṣé ẹ mọ̀ wípé irú omi yẹn kì í tán bọ̀rọ̀? Omi òkun ò tiẹ̀ lè gbẹ. Kábíyèsí o, ẹ kú làákàyè. Ṣé wá rí oore tí mò ń sọ yìí? Jésù mi ò kábíyèsí. Bàbá mi fi hàn mí wípé ó ti kàn yín lára tán. Ẹ má rí fìrífìrí. Ohun tí mo lè jọ pé ó jọ mọ́ ọ̀rọ̀ tẹ́ ẹ sọ tẹ́ ẹ parọ́. Àǹfààní kan ló làálẹ̀ fún èmi àtọkọ àfẹ́sọ́nà mi lótìítọ́. Ọ̀dọ̀ rẹ̀ gan ni mo ti ń bọ̀ báyìí. Àmọ́ náà tá a tún lè fi mú àǹfààní yìí kì í ṣe èyí tó bójú mu àbí tó bá ìlànà Ọlọ́run mu. Jésù mi ò. Káì ọmọ ènìyàn. Káì Jésù mi ò. Bàbá mi wípé ẹ fi ti Olúwa fún Olúwa kí a sì fi ti Késárì fún Késárì. Jésù mi ò. Ọmọ ènìyàn fẹ́ fi ọwọ́ yìí tẹ́ Ọlọ́run dànù. Ẹ ń fi agídí inú òun èmi ni mo gbọ́n tó báyìí èmi ni mo mọ̀ tó báyìí ẹ fi ń lé ògùn ńlá jìnnà. Bí oore yín bá fi lè bọ́mọ yín lọ yá ṣẹ̀ ló bìnà a kò rán mi jù báyìí lọ. Yá Jésù mi ò. Jésù Kristi ẹ kíyèsára. Ẹrù ògo wa kò ní dẹrù àlàáfíà. Ṣẹ̀gilọlá kò wulẹ̀ mèsì ọ̀rọ̀ tí yóò pọ̀. Kò wulẹ̀ mọ̀gbà tó kọwọ́ bàpò tó yọ àpò kan náírà tó ti tọ́jú látàárọ̀ láti rí ó nu owó ọ̀hún fọlọ́gbà náà èyí tó gbà tayọ̀tayọ̀. Ní kété táwọn méjèèjì ṣara wọn ló dàárọ̀ lálàgbà náà wọn bá kẹnu bọ̀rọ̀. Ọlọ́run mi ò. Àdàgbà má pàrọ̀ òye. Bàbá àṣàlẹ̀ àwọn ọmọ aláìnílé lórí. Alága gbogbo káńsù tí ò ní ìgbìmọ̀ ọwọ́ méjì fẹ́yàn kan o. Ìwọ ló ní mi ò ní ṣe wàhálà jìnnà tí màá fi máa róúnjẹ ọjọ́ mi jẹ. Jésù mi ò. Ó sọ pé oúnjẹ tí ajá yóò jẹ èṣù ni yóò ṣe. Ọlọ́run má jẹ́ kí mùgùn gbọ́n kí n lè máa rí wọn rẹ jẹ bí iṣu. Tí mo bá fàpò kan yìí mo pàrágà tó eré àmàmà tán ọmọ tí mo bá gbámú lálẹ́ yìí. Sékèlè pàǹsẹ́lì mà Jésù mi ò. Bàbá àgbàlagbà má bínú ohun tí èmi náà á jẹ ni mò ń kúkú ń wá. Bí n bá pàdé irú eléyìí mẹ́rin lójúmọ́ màá máa fowó ga alábẹ́tẹ̀ mi ni. Yá ṣẹ̀ ló bìnà Jésù mi ò kábíyèsí. Mi ò tí ì dé ọ̀rọ̀ tó kúnnú mi ló máa ń pè mí ní kéńdé ọ̀rọ̀ èmi ní sọ̀rọ̀sọ̀rọ̀ pèdèpèdè alugọ́ngọ́ àkànlò èdè ìtọ̀hún èwì tí ń ṣeré kété létí tí mo dìgan ká mọ̀mọ́ ha. Ẹ ṣeun tí ẹ péjọ fún àkòrí kejì ìtàn tí a pe àkọlé rẹ̀ ní Ṣẹ̀gilọlá Ògìdán. Ilé òní lé yín ọ̀nà òní nà yín. Adániwáyé ẹ kò ní róhun gbé sọnù bí kì í ṣe bí ọmọ. Àwọn ènìyàn ò sì nífẹ̀ẹ́ gbatẹ́rẹ́ fún yín ló ń jẹjẹ ẹ ní bùrìnbùrìnkẹ́ jíjó ìyà. Ó máa tẹ̀síwájú nínú àkòrí kẹta Ṣẹ̀gilọlá Ògìdán.